ṣe rí èyí tó ṣẹlẹ̀ níbi ijọ́ méjì mẹ́ta sẹ́yìn tí àwọn ọ̀dọ́ kan tínú ń bí tí wọ́n lọ wú èrè Nyesom Wike. Ìwòye oníròyìn nípa ètò ìdìbò ìjọba ìbílẹ̀ local government gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ bí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ amòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti tó ń ṣe mínísítà ètò ìdájọ́ léyìí tó fa gbogbo àwọn gómìnà ní tètè tí gbogbo wọn fi ń sáré dájọ́ ìdìbò ti ìjọba ìbílẹ̀ ní orílẹ̀‐èdè wa Nàìjíríà bí a ti ní ìjọba ìpínlẹ̀ 36 states nínú wọn báyìí yóò ti tó bí 5 sí 6 nínú àwọn tí wọ́n ti ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tọ́pọ̀lọpọ̀ wọn sì ti bẹ̀rẹ̀ sí dájọ́ sọ́nà kálukú náà ti bẹ̀rẹ̀ sí lọ ṣe àgbékalẹ̀ àwọn àjọ elétò ìdìbò ìpínlẹ̀ tiẹ̀. Àwọn ìpínlẹ̀ míì náà bẹ́ẹ̀ tó jẹ́ wípé ẹgbẹ́ gómìnà tó bá ń ṣèjọba náà ló máa ń jáwé olúborí. Apá kan nìyẹn. Tá a bá wo àkọsílẹ̀ ìwé ìtàn láti ọdún 1999 ṣàdédé ni àwọn gómìnà jágbọ́n àti má ṣe ètò ìdìbò ìjọba ìpínlẹ̀ mọ́ ìbílẹ̀ local government. Ní ìjọba ìpínlẹ̀ míì state wọ́n ṣe local government election last ní 2008. Àwọn míì ìgbà tí wọ́n ṣe ìdìbò ìjọba ìbílẹ̀ last local government 2012. Ìbéèrè gbogbo aráàlú ìbéèrè ọmọ Nàìjíríà ni pé bó ni àwọn owó tó yẹ kó lọ sí àpò ìjọba ìbílẹ̀ local government ń darí sí. Àbájọ bóyá ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn gómìnà fi tako lídádúró ìjọba ìbílẹ̀ local government. Tá a bá wá wò nínú àwọn ìpínlẹ̀ tó ti ṣe ìdìbò ìjọba ìbílẹ̀ local government election lára wọn ni ìpínlẹ̀ Ọ̀yọ́, lára wọn ni àwọn ìpínlẹ̀ kan lókè ọya. Èyí tí ó fa awuyewuye tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa tún ronú bá míì ní ti ìpínlẹ̀ Rivers. Ní ìpínlẹ̀ Rivers níbi tí Siminalayi Fubara ti ń ṣe gómìnà tóun àti ẹni tó sì jẹ́ bàbá àsàlẹ̀ lágbo òṣèlú ti ní gbọ́nmi sí omi òtó ìyẹn Nyesom Wike tí ṣe mínísítà olúùlú wa. Ní àwọn ìjọba ìbílẹ̀ local governments kan ń bẹ̀ rògbòdìyàn ń ṣẹlẹ̀ o tó ti jẹ́ pé àwọn tí wọ́n fi sípò àfúnṣọ́ níjọba ìbílẹ̀ wọ́n ní wọ́n ti kò jébo lóòsà lọ́wọ́ kò sí bàbá ẹni tó máa yọ wọn fẹ́ kú lórí oyè. Èyí ti fa ìṣẹ̀lẹ̀ kí wọ́n máa yìnbọn mọ́ra wọn kí wọ́n máa tú tajútajú síra wọn lójú tí kálukú sì ń pé òun ò ní gbà. Kò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó yẹ pé gómìnà gan-an ara òrókùn ara òrádìẹ ló wà. Siminalayi Fubara àti Nyesom Wike ojoojúmọ́ ni èmi òjò ìwọ ojú mi láàrin àwọn méjèèjì fọnà sójú sí i. Ṣe rí èyí tó ṣẹlẹ̀ níbi ijọ́ méjì mẹ́ta sẹ́yìn tí àwọn ọ̀dọ́ kan tínú ń bí tí wọ́n lọ wú èrè Nyesom Wike tí wọ́n sì ń sọ àwọn ọ̀rọ̀ láti fi hàn wípé àwọn ò ṣe ti Wike mọ́. Tí kò bá ní ọwọ́ kan àbòsí inú kí la fà tí ò tán mọ́ àti pé kí ni èrò yín lórí ìdìbò ìjọba ìbílẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe ń pariwo tá ń bẹ̀bẹ̀ fún pé kí ètò ìdìbò ní ìjọba ìbílẹ̀ ó wáyé ìyẹn local government election tí ìjọba àpapọ̀ náà sì ń pè fún local government autonomy
pé kí ìjọba ìbílẹ̀ ó lè máa ṣe àkóso ètò ìṣúná wọn, kí wọ́n máa ṣe ìjọba wọn. Ṣé ẹ gbàgbé pé bí ìjọba ṣe structure ètò local government ni pé chairman ni yóò máa jẹ́ alákòóso ìjọba ìbílẹ̀, àwọn councillor ni wọ́n sì máa jẹ́ aṣòfin ìjọba ìbílẹ̀ láti máa ṣe àwọn òfin ohun tí yóò mú kí agbègbè kọ̀ọ̀kan kó wà ní àlàáfíà àti láti máa mójútó ìgbé ayé ìdẹ̀rùn ní wọ́ọ̀dù kan sí òmíràn. Tó bá jẹ́ pé a tẹ̀lé ìlànà ètò ìṣèjọba federation tí à ń ṣe yìí, federal government system, a rí i pé èyí tó rọrùn gbáà ni tí ó sì ní rọrùn láti sá sábẹ́ gàgà ìka kan. Ṣùgbọ́n níbi tí a bá orílẹ̀-èdè wa Nàìjíríà dé, ǹjẹ́ ẹ̀yin lérò pé tá a bá dìbò ìjọba ìbílẹ̀ local government ní gbogbo 36 states tó wà ní Nàìjíríà, ṣé àwọn gómìnà yìí ò sì tún ní máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ aráàlú níṣu? Àti pé ṣá lè nígbàgbọ́ nú àwọn tá a fẹ́ yàn sípò yìí náà? Ọ̀pọ̀lọpọ̀ local government chairman látẹ̀yìnwá ni kì í jókòó sí ìjọba ìbílẹ̀ wọn. Kí lèrò yín lórí gbọ́nmi sí omi ò tó láwọn apá abìkan lórí ọ̀rọ̀ èmi ò jù ọ́, ìwọ ò jù mí lágbo òṣèlú àti ètò ìṣèjọba àwa ara wa níjọba ìbílẹ̀, local government election àti ètò ìṣàkóso ní local government? Àwọn àǹfààní wo lẹ rò pó wà ń bẹ̀? Kí ni àwọn kùdìẹ̀kudiẹ tẹ́ rò pó lè wáyé bí a bá jẹ́ kí ìjọba ìbílẹ̀ ó máa ṣe àkóso ara wọn? Ẹ lè fọ̀rọ̀ yín ránṣẹ́ ní comment section. Ẹ jẹ́ á pàdé ní comment section.